ìmáàmù gbogbo wa la fẹ́ ní mùsùlùmí majority àṣìyọ́ kò séyọ. ọ̀kan náà àwọn olóyè kọ̀wé pé bóyá kí bàbá ìmáàmù ò dúró ṣùgbọ́n ẹni táyé ń fẹ́ ni ìmáàmù. ẹ̀yin lẹ lọ pé ẹni yìí wá láti ibi tó wà wípé kó wá jẹ ìmáàmù lé wa lórí kí wá ló wá lè dé lórí òótọ́ ọ̀rọ̀ tó ń sọ fún wa. ẹ rí i pé gbogbo àwọn obìnrin àtọkùnrin gbogbo wa la ní pé a ti ìmáàmù lẹ́yìn nítorí pé kí ni Ọlọ́run ló yan ìmáàmù sí kínní. kí gbogbo ẹ lólùfẹ́ ìkànnì Ìmọ́lẹ̀ TV káàkiri àgbáyé gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá wípé a kú dédé àkókò yìí a wà ní mọ́sálásí ọjà Gbó lónìí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2023 níbi tí wọ́n ti ta wá lólobó wípé àwọn kan wọ́n wá sí mọ́sálásí wọ́n sì fẹ́ ṣe ìkọlù sí ìmáàmù àgbà tilẹ̀ Ògbómọ̀ṣọ́ níbi tí àwọn agbófinró èyí tí wọ́n ti gbé àwọn ikọ̀ náà lọ sí ọ̀dọ̀ wọn fún ìwádìí tó gbọngbọ́n. mọ́sálásí náà la wà lọ́wọ́lọ́wọ́ níbi tí wọ́n ti kírun pẹ̀lú ìrọwọ́rọsẹ̀ tí ò sí dàrúdàpọ̀ kankan ní mọ́sálásí ọjà Gbó ní ìlú Ògbómọ̀ṣọ́. bí ètò náà ti ń lọ lọ́wọ́lọ́wọ́ òun náà lẹ́yìn máa rí wò ní ìkànnì Ìmọ́lẹ̀ TV. ẹ jẹ́ ká gbọ́ ẹ̀hónú àti ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ nínú mọ́sálásí. ẹ ṣé, Ìmọ́lẹ̀ TV ni. ìkànnì kan tún ti dóde o níṣẹ́yìn ẹ̀já jọgbọ́. Ìmọ́lẹ̀ rédíò láyé gbọ́. Ìmọ́lẹ̀ TV láyé làwọn dé. ẹ̀já jọgbọ́ ẹ má gbé kúrò. gbé polówó ọjà rẹ wá o kájé wọ gbà. gbé polówó ọjà rẹ wá o kájé wọ gbà. ẹ̀yin iléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké kápítí wa gbé tiyín lárugẹ. ọjà dáwà bá polówó wìtìwìtì sàpín yóò máa ta. mẹ́ta nínú ọ̀kan nínú mẹ́ta. nílé iṣẹ́ wa àpèwé ìròyìn jáde. nílé iṣẹ́ wa Ìmọ́lẹ̀ rédíò ètò eré ìdárayá ìròyìn tí ò lẹ́lẹ́gbẹ́. akọ́nilọ́gbọ́n nínú ohun gbogbo. ẹ jọ̀wọ́ ẹ má ṣàlàyé gbọ́ ẹ má gbé kúrò o. Ìmọ́lẹ̀ rédíò láyé gbọ́. rédíò tó ju rédíò lọ. Ìmọ́lẹ̀ TV láyé. àníkẹ́ ẹ máa gbọ́ gbogbo ìgbà pátá. ẹ má gbé kúrò. Ìmọ́lẹ̀ rédíò láyé gbọ́. ìkànnì tí ó lẹ́lẹ́gbẹ́ ni. Ìmọ́lẹ̀ يحب لأخيه ما يحب لنفسه. أبي أعرف بقول يقول على كل شيء إن توفقني إن توفقني ولا توفقني بمشكلة ولا ولا irú òfẹ́ tí mo ní síra mi kì í ní sí wọn náà. fúnra wa ẹ̀jẹ̀ níbi ara wa ìyẹn ló túwèé ìgbàgbọ́. báwa níbi ara wa ó túwèé ìgbàgbọ́ tó láàyè. mo gbà á lórí ọlọ́ ẹ̀jẹ̀ níbi ara wa. ẹ má bẹ ìkọjà rárá. báwa kọ́ ní màá sábà lè ṣe máa lọ ilé rẹ̀ ọlọ́run sọ ní náírà. mo bá kò gbé lágbájá ṣẹ̀lẹ̀. ẹni tó ṣe tó kún ìyàn lórí lè bá ṣe tó kún wọn àná. ẹni tó ti ṣe tó kún wọn àná lè ká ọ̀gá rẹ̀ òun náà lè gbúdà ọ̀gá náà pàtàkì ọ̀rẹ́. ìyẹn kò ní jẹ́ kó o ní ìmọ̀ ní pọ̀sì. torí bẹ́ẹ̀ ẹja ní ìyá wa. ọmọ kan náà ni wá ọmọ ọdún kan náà ni wá ògbó ọ̀ṣọ́ta gbogbo wa wọ̀. ìyẹn wa yóò sì gbọdọ̀ tàbí láti wo tiwa. àwọn bàbá wọn ń bí o lánàá. àwọn aláǹdẹ́lẹ̀ lórí ìyá àwòrán òkúto tó bá ti sọ bí mo ṣe lálàáfíà kéwì náà kó pa tèmi bí mo ṣe lálàáfíà ọlọ́run tó bá ti wáyé. wọ́n ní àwọn ọ̀rọ̀ ẹni jẹ́ ọba tẹ́lẹ̀ wọ́n kọ́ láyọ̀ lẹ́yìn kan lé wọ́n bá ní ìyọ̀ lọ́wọ́ ọmọ ọ̀hún tó o bá ti ṣe bẹ́ẹ̀ o ti pọ̀ sí wọn pẹ̀lú mi a ti gbọ́dọ̀ ọ̀rọ̀ sáṣá ti wá lẹ́nu a ti máa pẹ̀lú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ka ṣe sùúrù. tó bá ní ẹbí kan tí ẹbí yẹn wá ń gba ẹbí gbogbo ìgbà tó ń bá ń jà lórí lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ ọmọ òṣèlú ẹ̀ ẹ̀ padà tó ń bá ń jà lórí ọkọ̀ tó tó padà.
orúkọ mi ní ìyáàfin Làwáàrí Anátù Àbákẹ́. Gbàtàwọn náà múra jímọ̀ a gbọ́ pé wọ́n ní àwọn kan ti dé mọ́sálásí wọ́n ní ìmáàmù ò ní kírun fún wa lónìí wọ́n fẹ́ da mọ́sálásí rú ṣùgbọ́n nígbà tá a dé mọ́sálásí a rí i pé àlàáfíà jọba gbogbo àwọn tó fẹ́ da mọ́sálásí rú wọ́n ti kó wọn lẹ̀ wọ́n palẹ̀ mọ́ wọn tó akírun lálàáfíà kò sí yọnu kankan. ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wípé kí wọ́n gbà àlàáfíà láyè gbogbo wa náà la kúnlẹ̀ la bímọ tọ́lọ́run bá ti kádàrá wípé ẹnìkan lọ́lọ́run gbé ògo fún káàtì lẹ́yìn ká jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ torí wípé àmọ́ ibi tọ́mọ tiwa náà ó dé. Auzubillahi minash shaitani rajim. Orúkọ mi ni ìyáàfin Àdìsá. Ní òní Friday a ti ń gbọ́ hùrùhùrù pé wọn ní kírun jojúmọ̀ lẹ́nìí. Àwọn kan wọ́n ń ṣọ̀tẹ̀ pẹ̀lú ìmáàmù tẹ̀sí rí ìmáàmù yìí ṣiṣẹ́ takuntakun. Ìdí tí gbogbo wa fi dúró nù ẹ́ rí pé gbogbo àwọn obìnrin àtọkùnrin gbogbo wa la ní pé a ti ìmáàmù lẹ́yìn nítorí pé kí ni Ọlọ́run ló yan ìmáàmù sí kínní Ọlọ́run tó sì yàn wọ́n ó ń jẹ́ ká máa ṣiṣẹ́ gbogbo nǹkan tí wọ́n ṣe rí nínú nígbà tí wọ́n ti dá mọ́sálásí Ògbómọ̀ṣọ́ lẹ̀ ó ní ìmáàmù ń ṣe gbogbo àwọn táìsì mọ́sálásí gbogbo ẹ̀ náà ti ṣe wọ́n sì kùn gbogbo nǹkan wọ́n kùn mọ́sálásí ìyàtọ̀ bá mọ́sálásí ó sì bá wa tá a wà nínú ní Ògbómọ̀ṣọ́ yìí nípa wáàsí wọn tí wọ́n ń ṣe fún wa ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa yí padà àwọn ọmọ wa nígbà tí wọ́n rí pé ọ̀dọ́ ni wọ́n gbogbo àwọn ọmọ tí èkírun tẹ́lẹ̀ àwọn ọmọ yìí sì ń kírun àwọn ọmọ pọ̀ tẹ́ bá rí pé majority àwọn ọmọ tí wọ́n wà ní mọ́sálásí yìí nísì ọ̀dọ́ pọ̀ nù wá ju àwa tá a jágbàlagbà lọ tó jẹ́ pé wọ́n á wo àwòkọ́ṣe ti imam pé àwọn náà lè di ẹni tí ò dẹ̀ ní gíga àwọn ọmọ tí wọ́n mú gbọ́ tán wà lóríta mẹ́ta gbogbo wọn pátápátá ni wọ́n wá sí mọ́sálásí tọ́lọ́run ti fọwọ́ tẹ ọkàn wọn nítorí náà nǹkan gbogbo àwọn tá a wà ní Ògbómọ̀ṣọ́ tá a já mùsùlùmí ẹ má jẹ́ kí gbogbo wa ká fi ọwọ́ ti ìmáàmù lẹ́yìn ni ká tẹ̀lé wọn nítorí pé kí ni tí a bá gbà pé káwọn tó jẹ́ èṣù láti gba ìjọba ẹ̀sìn Islam ní Ògbómọ̀ṣọ́ yìí ẹ̀sìn wa di rádaràda àwọn olóòótọ́ àwọn tí wọ́n mọ̀ nípa tọ̀ríkà nípa ẹ̀sìn àwọn tí wọ́n mọ̀ nípa òfin Ọlọ́run àwọn ni a fẹ́ kí wọ́n jẹ oyè kí wọ́n bá ìmáàmù joyè kò ṣe àwọn tó jẹ́ pé bóyá nítorí owó àbí nítorí kankan tí wọ́n mọ̀ kankan pa ẹ̀sìn tí wọ́n jẹ́ pé nígbà tí wọ́n bá ń bẹ́sì lọ nílùú Ògbómọ̀ṣọ́ yóò di rábaràbá nígbà tó jẹ́ pé wọ́n mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ nǹkan tí Àlùkùránì jẹ́ tí wọ́n sì máa àdíìsì àwọn là ń fẹ́ kí wọ́n joyè nígbà tí wọ́n bá fẹ́ joyè ẹ̀sìn Islam. ọkọ mi ni ìyáàfin Muslimat Àkànbíọ́lá oyè bẹ́ẹ̀mi ṣe ń bọ̀ wá mọ́ọ̀sì mo ṣe wọnú mọ́ọ̀sì mo kàn rí táwọn èèyàn ṣe gidigidi kí ló ṣẹlẹ̀ ọdún náà ti ń gbọ́ pé wọ́n ní ìmáàmù ò ní kírun fún wa tá a ti ń wò pé kí ló máa ṣẹlẹ̀ so bí mo ṣe ń bọ̀ wá mo sáré gidigidi wọ́n ṣe pé àwọn ọlọ́pàá nìyẹn wọ́n dẹ̀ mú bàbá kan tán nírùngbọ̀n white báyìí wọ́n mú bàbá yẹn wọ́n mú jáde wọ́n mú lọ wọ́n tún mú àwọn mẹ́rin ó ṣàjá àwọn márùn tán mú lé nìyí láwọn tí wọ́n fẹ́ dà àlàáfíà mọ́sálásí ìlú tí wọ́n fẹ́ ká kírun bì bọ́ nǹkan tẹ́mi wò lórí ọ̀rọ̀ yìí ni pé ní àná wọ́n ti yanjú ọ̀rọ̀ yìí fún wọn ní local government everybody dẹ̀ ti gbà pé bóyá bó bá ṣe ibi tó bá yọrí sí wọ́n dẹ̀ ti gbà pé kí ìmọ̀ mọ̀ kírun lọ èmi ò wá mọ̀ nǹkan tó tún ṣẹlẹ̀ lẹ́nìí tó tún fi wá fẹ́ da mọ́sálásí bọ ọmọ ọlọ́mọ lẹ́nìí yìí gbogbo ẹni tó bá dẹ̀ bímọ tó lọ́mọ ó yẹ kó tọmọ ọlọ́mọ bá ń ga kó nà support láti gbọ́ ọmọ ọlọ́mọ ga ni so gbogbo nǹkan tí ṣẹlẹ̀ tí fa wàhálà yìí àwa fúnra ara wa ẹ̀yin lẹ́ lọ pé ẹni yìí wá láti ibi tó wà wípé kó wá jẹ ìmáàmù lé wa lórí kí wá ló wá lè dé lórí òótọ́ ọ̀rọ̀ tó ń sọ fún wa láti ìgbà tó ti wá mọ́sálásí rẹ̀ everything ti yàtọ̀ ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ṣe síbẹ̀ yẹn kò sí gbogbo orú nǹkan báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo owó tó bá rí yóò bá wa gbowó so Islam gan yàtọ̀ generally àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo wa tó fọwọ́sowọ́pọ̀ ní ìwà àmọ̀ nǹkan tó wá dé tí wọ́n fẹ́ kí òun gẹ́gẹ́ tó bí ọmọ ó lè jẹ́ ọmọ kékeré ń tòótọ́ ṣùgbọ́n ọmọ kékeré tó sì ní má àgbàlagbà èmi mọ̀ pé gbogbo ète wọn ọ̀tá wọn lágbára Ọlọ́run ó gbèjẹ́rì rẹ̀ lágbára Ọlọ́run wọlé aláwọlá wọlá kó wáta ilé abilé ìlàlẹ́ àṣà. ni Ọlọ́run dá kò ṣeé farawé Ọlọ́run lọ́yàn Yunus tọ́líà ọmọ ayélujára Ògbómọ̀ṣọ́ ọmọ ojúlówó ọmọ ni ọmọ Mahmudu èmi tí mo sọ̀rọ̀ ọmọ àbáṣe ayélujára ni mí ọkọ mi ni Muritala yàrá nìyẹn yìí nígbà àwọn ṣe interview
àwọn league of imam tètè gbé rìsọ́ọ̀tì jáde ọjọ́kọ̀ wọ́n wọnú ilé mẹ́wọ́n ní àmọ́ lọ oríjọ́ kejì àtọwọ́ àpòrìpòrì ọ̀sẹ̀ tí wọ́n ṣe ń bẹ̀rù wọn bí àbálẹ̀ máa mú ṣe pé pàkó oníkílódì òfin yìí sẹ́ ẹ̀ẹ́rì ṣe oyún bàbá sàn tó kú ìgbọ́n pè wọ́n olóhùn ọlọ́yànyàn lọ rí kí wọ́n ṣe interview kéwu fún wọn kó tó di padà wọn balẹ̀ wọ́n á yọjú rìsọ́ọ̀tì stoliat olùṣínà ọlọ́pàásì lọ́gbà pò kíní ẹ̀sáàmù tá a ṣe fún wọn ní ayélujára nísàlẹ̀ àfọ̀n àwọn òkè àgbẹ̀dẹ wá àwọn náà wọn oná ló líìdì àtẹ̀bọ́ ni àti lárúbáwá ni ọkọ̀ lífàì. wàhálà àtàdánwò táwọn kan wá gbé jáde pé àkẹ́sọ ọmọ inú ilé ayélujára ọmọ àlè ni o Yunus Toliat olùṣínà ọmọ ayélujára ni o ọmọ mahmudu ni mẹ́wàá àwọn méje ìnìyà wọn bí ní Usman nọ́mbà 3 ìnìwọ àwọn ọmọ tí ń bá wá sí ọ̀tẹ̀ yìí sàn dá gbogbo ẹ̀rú ìní wọn wà ó tàbí tá a sì pé wọn yípa kí náà fẹ́ kí níyì wọ́n ti ní kẹ́ fọwọ́ wọnú ẹ̀ kúkú páàsì gbogbo àwọn olówó àwọn olórí wọ́n ń pè wọ́n pé wọ́n má jẹ́ kí ní ìbàjẹ́ tí wọ́n bá gbẹ kúrò ní ilé wa àlè rí mọ́ o ibòmíì ní ọlọ́láǹdì sí wọ́n làwọn fara mọ́ ṣé wọ́n wá ń bẹ́nu ọmọ aláǹbáríkà nù wọ́n sọ lórí rí ọmọ wọ́n fi wọ́n ṣe irinṣẹ́ ni nítorí pé wọ́n sì ti ìbámu ṣe ẹ̀yẹ gorí èyàn ẹ̀kọ́ sóògùn ẹ̀dùn ọ̀tọ̀lá ọ̀gbọ́n ìní ìmáàmù fi dọ̀tà wọn wọ́n tún sọ wọ́n ní sẹ́yìn ìmáàmù mọ́sálásí lọ́yẹ kọ́ máa tún ṣe ilé bàbá rẹ̀ mẹ́lẹ̀ kò tún ṣe sẹ́lẹ̀ bàbá ilé ọ̀yẹ kó ṣe tọ́lọ̀ tó gbé dání. Zakaria Abdullahi Omele Pako tí mo rí tí mo lè sọ nípa ẹ̀ ni pé àwọn tí wọn lè ṣe nǹkan rí àwọn náà máa wábì kan àdàbì kan rí ṣé o ní ayé ìdẹ́ ilé yìí ẹni tí Ọlọ́run bá ti gbé ọlá fún ẹ ká gbé ọlá fún ìlú Fẹ́mi lóyè dẹ̀ ló dẹ̀ joyè kìí ṣe pé mo kàn ní nǹkan kan mo fi jẹ́ rárá tó ṣe náà ṣé o àwọn tó kàn wá lẹ́nìí àwọn tàtàwọn tó rán wọn wá nítorí wọn kàn lẹ́nìí wọn á délé wọn á lọ ròyìn so inú àdúrà táwọn gbà láti mọ ìyẹn náà fìlà ni pé tó bá dijọ́ mẹ́jọ tán tán pọ̀ tó ti bá so kọ́nà ló ṣe dáadáa fún gbogbo wa ìmọ̀ràn tá a ní fún gbogbo àwọn mùsùlùmí àkàpọ̀ ni pé kí wọ́n dákun kí wọ́n jẹ́ káwọn ẹlẹ́sìn mi kán bá wa lọ́wọ́ sí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí bí Ọlọ́run ṣe pé kó ṣe rí gẹ́lẹ́ l'Ógbómọ̀ṣọ́ yìí lásìkò tá a wà yìí ni là ń lò lọ yìí tó ti bá so kí gbogbo àwọn mùsùlùmí àkàtà kan jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ tẹ̀lé Imam Toliat Yunus so kò ní bàjẹ́. orúkọ mi ni Alhaji Cousin Zakaria wọlá òṣèbí kan ajánu sí àgbà gbogbo Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run tí Yorùbá ní tí nǹkan ọ̀bá pọ̀ kì í hó ẹni pé bàbá imam ti sọ ní túbà wọn pé kò sí bí nǹkan ṣe lè hó tó ní padà tutù náà ni tẹ́nìkan bá sì ń kéré kẹ́nìkan máa ké ẹ̀rọ látara bẹ́ẹ̀ wàhálà ó padà ṣẹ́tù àmọ́ sí àlẹ́nu kò sẹ́ni tílé ẹjọ́ ò ga jùlọ gbogbo wa yìí sì rí nǹkan bákan náà ọ̀kan náà àwọn olóyè kọ̀wé pé bóyá kí bàbá imam ò dúró ṣùgbọ́n ẹni táyé ń fẹ́ ni imam ẹ̀rù adúrú àwọn èèyàn so ilé ẹjọ́ sì ní kó kálukú ṣe sùúrù ṣùgbọ́n àwọn kan tún wá mọ́ṣáláṣí tí wọ́n fẹ́ da mọ́ṣáláṣí rú láti but àwọn èèyàn ọlọ́njà máa rẹ ní fẹ́ràn wa so wọ́n ò jáwọ́ ẹni yìí rí dàrú wọ́n ti fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kọ́mọ́sọ̀ ọba abomi ọ̀rọ̀ jù kí gbogbo tutù mímímí ká máa gbé pọ̀ lálàáfíà kò sí ọkọ̀ tó ṣe mọ́sìkì o kọ́dà ń jọ́ tèmi tí wọ́n mọ́sìkì ibi tí wọ́n bí mi sí ni kọ mọ́sálásí ọ̀fẹ́ kó tó báyìí ẹni ẹ̀wá dúró o so kò sí ọ̀nà kankan. ara wa ni pé ẹ má jẹ́ kẹ́nikẹ́ tẹ́ rí mọ̀lẹ́bí kan náà gbogbo wa ká má jẹ́ kí àtọ̀hún ìwà ọmọ tiwa ń tì kú tì í ó wá bí àwọn táwa mosque tí ẹnìkan bẹ́ẹ̀ lè ṣe wóyí kódà gbogbo àwọn tó fẹ́ ra mọ́sálásí ẹ̀kẹ́sọ ọlọ́pàá ló mú wọn àwọn jàmáà yìí ni wọ́n mú wọn so ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbé torí tọ́lọ́ ní gbogbo nǹkan ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́. èmi ni Alhaji Abdulgani Owódùn ni ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. agbẹ́pẹ́ yìí náà fọwọ́ sí pé kí wọ́n yọ ìmáàmù ìgbà díẹ̀ náà. kò sẹ́ni tó fọwọ́ sí pé kí wọ́n yọ ìmáàmù nípa àwọn baba ńlá baba wa ṣe mọ́ Ọlọ́run ní ìbàjẹ́ Ọlọ́run ò ní gba ilé ẹnì kankan rú kò sẹ́ni tó fara mọ́ pé kí wọ́n ti mọ́ṣáláṣí kò sẹ́ni tó fara mọ́ pé kí wọ́n ti yọ ìmáàmù gbogbo àwọn mùsùlùmí ká ṣọ̀kan. orúkọ mi ni Alhaji
Abdulkabir Akànjí Ayọ̀adé alága ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́. Yíyọ ìmáàmù bò àti ẹ̀gbọ́n pé àfọwọ́ sí gbọ́dọ̀yọ̀ ìmáàmù àwọn òtí ẹ̀gbà nípa àwọn àǹtà ni pé wọ́n ti yan ìmáàmù náà ní sì ń kírun fún àwọn òtí ẹ̀fọwọ́ sí gbọ́dọ̀yọ̀ ìmáàmù ò sí ẹ̀sẹ̀ kankan táàbí sọ pé kí wọ́n yọ sẹ́tígẹ́tì so kí ìmáàmù ọmọ kírun fún wa lọ àwọn jàmáà sì ń gbádùn ìmáàmù wa ẹ̀rí bí mọ́sálásí bó ṣe kún bí mọ́sálásí ṣe máa kún gbogbo ìgbà nìyẹn. Ìmọ̀ràn wa ni pé ìmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí ni pé tí ẹ̀hónú kan bá wà ẹ̀hónú wa ká gbé gba ọ̀nà tó tọ́ láti fi ẹ̀hónú hàn ká má ṣe jàgídíjàgẹ torí ẹni tó bá ṣe jàgídíjàgẹ àwọn agbófinró ò ní fojú rere wò so ẹni tó bá ní ẹ̀hónú kó gbé gba ọ̀nà tó yẹ tó tọ́ certificate àfẹ́ kẹ́mi kankan máa wá da àlàáfíà nínú àmú àfẹ́. wọn kà fọwọ́ sí pé kí wọ́n yọ ìmáàmù. owó tó bẹ́ẹ̀ wọ́n lágbára ẹ̀ wọ́n ń jẹ yín ni àwọn àìsíyẹ wọn mọ̀ pé ìmáàmù gbogbo wa la fẹ́ ní mùsùlùmí majority àṣìyọ kò ṣe yọ. wọ́n ní wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ Islam l'Ógbómọ̀ṣọ́ dàrú torí tiwọn Ọlọ́run níjọ́ dàrú. Mo ní orúkọ mi ní Dr. Saka Adégbìtẹ́ Balógun ọmọ Balógun Táíwò Gbẹ̀bí ní Sàràfọ̀ l'Ógbómọ̀ṣọ́. mi Gazali Ọládúpọ̀ Yusuf abẹ́sẹ̀ tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Alhamdulilayi òru lọ́jọ́ Jímọ̀ ni gbogbo wa wá kírun Jímọ̀ ní mọ́ṣáláṣí tó jẹ́ Central Mosque fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ní ọjà Àgbó lẹ́yìn ìmáàmù wa Sheikh Toliat Olùṣínà Ayélára kejì. Àkòsí tó jọ àdádálẹ̀ ní gbogbo ẹ̀ ẹ̀yin náà ti rápẹ̀rẹ́ sìn wípé ọ̀rọ̀ mùsùlùmí ni àádẹ́yẹjú ẹ̀ láàrin ara wa ọlọ́wàdẹ bá wa fi àlàáfíà sí àárín àwa mùsùlùmí. ìmọ̀ràn tá a lè gbà á náà ni tí ìmáàmù ti sọ táwọn àgbààgbà mùsùlùmí náà ti sọ pé ká sọra wa lọ́kàn tí èdè àìyedè bá wà ká sọ láàrin ara wa ká parí ẹ̀ káwọn máa gbé ẹjọ́ wa sọ́dọ̀ àwọn bùtùlù àwọn mìíta tí Ọlọ́run bá fi bá ẹjọ́ ẹ̀ ká dẹ̀ má gbé kúrò ní Ògbómọ̀ṣọ́ kó máa lọ bòmíì ipa wa kọ̀rọ̀ wa tó bá ti lọ́ta ni ẹlòmíì sinmi ọmọ ayé sí Ọlọ́run ní ká rí èdè àìyedè láàrin ara wa nílùú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní dàlúrú mọ́ wa lọ́wọ́ àdé ń gbàdúrà ní pé ọba tuntun náà tí ó rọ̀ wá lọ́rùn Ọlọ́run ṣe fún wa. Sàtì àdákùn máa tán tí ìbànújẹ́.